agbọ́n ń sẹ́ oyin ń sẹ́ ojú olóko rèé kùlùbùkùlùbù. Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin àgbààgbà, ẹ ṣáà bá wa bẹ̀jọba ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹ bá wa bẹ̀jọba ìpínlẹ̀ àpapọ̀ kí wọ́n má fi ẹ̀mí aráàlú kí wọ́n má fi tayò òṣèlú, torí èmi mọ̀ pé tí ò bá nídìí ṣẹ̀ṣẹ̀ kì í ṣẹ́ o. Àtijọba òkè àtijọba ìsàlẹ̀ tí wọ́n ń sọ pé àwọn fẹ́ ṣèwádìí bí ìrìn àjò ṣe rí, ọ̀nà àwọn tí wọ́n wà nídìí sùmọ̀mí tí wọ́n fi kó àwọn èèyàn wa ní Yáwọ́ta Ìsíẹ̀lẹ̀ níjọba ìbílẹ̀ Sùúrùlérè nílùú Ògbómọ̀ṣọ́, àtijọba ìpínlẹ̀ tí wọ́n láwọn fẹ́ ṣèwádìí, àtijọba àpapọ̀ táwọn kan ń tákò wọ́n pé ẹ má ṣèwádìí, ẹ ṣe tọ́kànnú, aláìmọ̀ tọ́kàn ti faná sílé ìkòkò. Lóòótọ́ àti lódodo, a dúpẹ́ lọ́wọ́ aṣẹ̀dá tó fún wa lógun náà jà lájàyè. Ọ̀pọ̀lọpọ̀ ojú lọmọ orílẹ̀-èdè Nàìjíríà fi ń wo ọ̀rọ̀ yẹn. Lótìítọ́ àti lódodo, yàtọ̀ fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, a rí àwọn kan tí wọ́n ń jáde sórí afẹ́fẹ́ tí wọ́n ń fi èròǹgbà tiwọn tí wọ́n fi ń ṣọwọ́ sáráàlú lórí ẹ̀rọ ayélujára. Kódà àwọn kan tiẹ̀ ṣe débi pé wọ́n lọ wo irun tí woman yẹn dì ìgbà tó fi ń bá wa sọ̀rọ̀, ìyẹn principal obìnrin yẹn, wọ́n tún lọ wo irun ìgbà tó dé. Wọ́n ní òpapọ̀, wọ́n sọ̀rọ̀ lórí aṣọ iléèwé pé aṣọ iléèwé ni wọ́n wọ̀ lọ, ṣe gbogbo wa la rí wọn nígbà tí wọ́n ń lọ tá a fi mọ̀ pé àǹkárá ni wọ́n wọ̀ padà. Ẹyọ kan tèmi mọ̀ ni pé èmi ò wá sórí afẹ́fẹ́ o láti wá defend ẹnìkan tàbí wá sọ pé bó ṣe kọ́kọ́ rí rèé tàbí bó ṣe rí rèé. Ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ìrìn àjò àwọn ọmọ yìí ìdùnnú ṣubú láyọ̀, bẹ́ẹ̀ dẹ̀ ni ìbànújẹ́ wà nínú ọ̀dọ̀ wọn, torí pé kò sí báwọn tí wọ́n fojú kan ẹbí wọn tí wọ́n fojú kan ará wọn bí wọ́n bá ti ń yọ̀ tí wọ́n ń jó jàkí ní yòdò, bẹ́ẹ̀ ni ìbànújẹ́ ó máa dé bá àwọn tẹ́bí wọn pàdánù ẹ̀mí wọn sínú ìrìn àjò yìí. Odidi ẹ̀mí 3 ni ló fojú hàn wípé nínú àwọn tí wọ́n kó ọbọ̀gùn rìn, ẹ wá já kúrò lórí tiwọn. Àwọn tí wọ́n lọ gbìyànjú àti gbà wọ́n lẹ̀ ńkọ́? Àìmọye local security tí wọ́n ló gbẹ́mìí mì, bẹ́ẹ̀ àìmọye ọmọ ológun tí wọ́n ló gbẹ́mìí mì tí wọ́n fara pa. Ojú wo la fẹ́ máa fi wo irú ìṣẹ̀lẹ̀ yìí? Tọ̀, tó bá wá ṣe páyé òṣèlú náà ni, èmi kàn rọ gbogbo àwọn aṣíwájú wa, èmi rọ gbogbo àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú kìíní-kejì, torí pé ẹni tó bá mọbi tọ́rọ̀ ó wò sí ọ̀tá ọlọ́rọ̀ ni. Gbogbo ìgbà tá à ń pariwo nípínlẹ̀ Ọ̀yọ́, a ti mọ̀ pé ibi térin méjì bá ti ń fa wàhálà, koríko ibẹ̀ ni ó padà forí ko. Tó bá ṣe pé lóòótọ́ ayò òṣèlú náà ni láàrin ìjọba ìpínlẹ̀ àti ìjọba àpapọ̀, ṣé kò ti jọra wọn báyìí? Ṣé kò mú fura dání? Ta lọ lọ́gbọ́n, ta ló lóye? Èèyàn méjì ní rún bẹ̀ síkí, ẹnìkan ló ń gbẹ́bẹ̀, ẹnìkejì ní ìmọ̀ pé wọ́n náà rí. Ṣé ẹ mọ̀ pé wọ́n jọ run omi toro kẹ́yìn ni? Àmọ́ àwa ń bẹ̀ yín o, ẹ̀mí wa dọwọ́ yín, ẹ̀mí wa dọwọ́ yín. Olóyè Engineer Abiodun Ṣèyí ọmọ Mákindé, Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ẹ jọ̀ọ́, ẹ dákun dábọ̀, ẹ fi èdè nú. Gbogbo tí máa ń bẹ láàrin yín, ẹ jọ pera yín, ẹ jọ sọ o. Ẹ má fi ẹ̀mí mẹ̀kúnnù, ẹ má fi ta kàngbọ̀n òṣèlú, ẹ má fi ta kàngbọ̀n òṣèlú o. Lóòótọ́ àti lódodo ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti kórí afẹ́fẹ́, ṣùgbọ́n tọ́rọ̀ bá ṣẹlẹ̀ báyìí èmi kì í sáré jáde torí pé òye làgbà wò. Pàápàá jùlọ, mò ń sọ kí ìkan nínú àwọn tí ajínigbé gbé tí wọ́n tó rí dóòlà wọn kí wọ́n sọ̀rọ̀. Mo wá ti rí pé ẹnìkan ti sọ̀rọ̀ nínú wọn. Ẹnìkan ti sọ̀rọ̀ ó sì ti ṣàlàyé bí iṣu ṣe kú bọ́bẹ̀ ṣe bẹ́. Pàápàá jùlọ ẹ̀yin tẹ̀ ń sọ pé ẹ mọ̀ báwo ni àwọn ọmọ ológun báwo ni wọ́n ṣe rí wọn gbà, pé yẹ kí wọ́n wá ṣàlàyé. Ẹ mọ̀ dọ́lọ̀ mọ̀, ẹ mọ̀ mọ́ ìyá àṣẹ̀dá. Mo mọ̀ pé ajá tó relé ẹkùn tó bọ̀, ó yẹ ká kíkú oríire. Àwọn tí wọ́n ràjò tí wọ́n bọ̀, àwọn ni wọ́n mọ iyì tójú wọn rí. Ọ̀pọ̀lọpọ̀ ń bínú wọn náà mọ́ wọ́n ṣe bisikíìtì, inú wọn ń dùn, wọ́n ń yọ̀, kò yẹ kí wọ́n rí báwọn, kò yẹ kí condition wọn rí báwọn. Gbogbo yín lẹ rí sọ o, torí ẹni ó gbẹ́ kòtò ọ̀gbẹ́jì, ẹni ó sì jábẹ̀ náà dá lápá. Ṣùgbọ́n síwájú ohun gbogbo, ẹ jẹ́ á kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu ẹnìkan tí wọ́n ṣe ìfọ̀rọ̀wérọ̀ fún láàrin àwọn tí wọ́n rin àjò tẹ́lẹ̀dùmarè torí kó wọn yọ. Mr. Sakios Olatunde, à ń gbọ́ pé kidnapping yẹn pé wọ́n stage ẹ̀ ní pé irọ́ ni,
ẹ dákun sẹ́ni bá àtàlẹ́ ìmọ̀tàmọ́lẹ̀ sí láàrin ìṣẹ́jú kan. gbogbo àwọn tí wọ́n sọ pé wọ́n stage ẹ̀yìn wọn mọ nǹkan tí wọ́n sọ ni pé kí wọ́n stage ẹ̀ ni ṣé wọ́n pààyàn méjì tí wọ́n pa ni pé kí wọ́n stage ẹ̀ ni àwọn nǹkan tá a go through níbẹ̀ yẹn ò dára rárá lóòótọ́ wọ́n sọ pé àwọn ọmọ wọ aṣọ àǹkárá pé wọ́n dáṣọ fún wọn ṣé wọn sí lọ́yọ̀ state ni àbí wọ́n pé tí wọ́n di wọn mọ̀ pé gọ́ọ̀mẹ̀ntì ti ní ká mọ̀ wọ aṣọ ìbílẹ̀ lọ́jọ́ Friday aṣọ ìbílẹ̀ ní gbogbo primary school àwọn private school wọ́n ń wọ̀ ní Friday àwa tíṣà náà aṣọ ìbílẹ̀ láwọ̀ àwọn ọmọ secondary school wa aṣọ. iye káàbọ̀ sà Mr. school ni wọ́n wọ̀ nígbà tó jẹ́ ọjọ́ Friday. tó jọjọ́ Friday náà sì wọ́n sọ pé aṣọ wọn nìtì àwọn tó wà níbẹ̀ àwọn tó àdọ́tì wa àwọn náà máa ń bá wọn fọ aṣọ wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan táwọn náà bá rí pa àti rùn ṣùgbọ́n àwa táwa jẹ́ tíṣà àwọn rí bá ṣe dọ̀tí ni wọ́n rírun gbọ́n bó ṣe rí lẹ́nu wa bí òkété tó ṣẹ̀ṣẹ̀ jáde lẹ́nu sà so gbogbo àwọn tó sọ báyẹn wọ́n stage ẹ̀ ni o they are all telling lies it was not staged it was real so please stop saying all those kind of news. mo bá ṣe wọlé o àmọ́ à ń ṣe tẹ́sítì lọ ní skul jọ yẹn wọ́n fi dé wọ́n fún wa ní ráìsì sísè àwọn náà máa ṣe obìnrin wà láàrin wọn ni kò sí àwọn ọkùnrin yẹn náà ló máa ń ṣe ráìsì bẹ́ẹ̀ sẹ́yìn máa ń bá wọn ṣiṣẹ́ kankan. rárá o lẹ́yìn àwọn obìnrin wa ni wọ́n ní kí wọ́n máa dáná fún wa nígbà tó sì yá díẹ̀ wọ́n gbà lọ́wọ́ wọn ń ṣe fúnra wọn. tí wọ́n fi àjẹ anybody ní sá. wọ́n fi àjẹ wá lẹ́yìn àwọn teacher school wa tí wọ́n ń ná lásán. ṣé wọ́n gbà yín láàyè láti máa ṣe nǹkan tó wù yín bẹ́ẹ̀. rárá o. lọ́jọ́ tí wọ́n pa Mr. Michael ṣé ojú ẹ̀ rí bó ṣe pa wọ́n. rárá o ojú mi ò rí o. ibo ló ń gbé wọn lọ tó ti lọ pa wọ́n. wọ́n mú wọn lọ sí kóòtù. wọ́n mú wọn kúrò láàrin yín. bẹ́ẹ̀ ìgbà tí wọ́n wá dé wọ́n sọ fún yín pé ìgbà tí wọ́n padà tẹ́ ẹ̀ rí Mr. Michael àárí wọn. ẹ̀ wò pé kí ló ṣẹlẹ̀. ìgbà tá a gbọ́ ariwo wọn ibẹ̀ la mọ̀ ìgbà tán sì dé wọn mú wọn padà ta change bá nígbà ìgbà tá a dé Ìbàdàn yà ni la tó change Ìbàdàn la lọ straight ńgbà tá a yé wọn fi wálé. òkè ìgbà iná ṣẹ̀wá fún yín láṣọ mi. bẹ́ẹ̀ pẹ̀lẹ́ ẹrù bà mí. ọmọ líle ni ẹ o. tó ti padà sí skul. a ṣẹ̀ṣẹ̀ dé lánàá náà ni. ṣé ìgbà wo ló fẹ́ padà sí skul má parọ́. ṣó wù ẹ́ kó tún padà sí skul láàrin àgbègbè yìí. tọ́lọ̀ ń bá kọ́ máa padà sí skul àmọ́ tọ́lọ̀ ń bá kọ́ máa padà lágbègbè. mi ò mọ iye wọn àmọ́ wọ́n pọ̀. yàtọ̀ sáwọn tó wá gbé yín yẹn ṣé ẹ tún pàdé àwọn míì nínú bẹ̀ àbáwọn yẹn náà ni. àwọn yẹn náà. inú mi dùn pé gbogbo àlá ti gbọ́ ọ̀nà tí wọ́n gbà tí wọ́n fi kó wọn bó tilẹ̀ jẹ́ wípé inú nǹkan tí àwọn ọmọ ológun àtàwọn ẹ̀ṣọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ aláàbò nínú tí wọ́n fi síta sẹ́lẹ̀ náà ni wípé àwọn gbìyànjú láti kó àwọn ẹbí àwọn agbésùmọ̀mí yìí àwọn gbìyànjú láti kó àwọn ẹbí wọn ní papámọ́ra táwọn sì nígbàgbọ́ wípé kò sẹ́ni tí wọn ó so lókùn lẹ́pọ̀n tí ò ní dọ̀pọ̀n fárú ìdí nìyí tó fún wọn lórí ọ̀fẹ́ láti tú wọn lẹ̀ pẹ̀lú nǹkan tẹ́ni yìí sọ yìí torí pé gbogbo wa wò wípé so possible kí wọ́n wo àárín wọn bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ kí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn fáwọn agbésùmọ̀mí kí gbogbo àwọn 42 tó kù kí wọ́n sì escape kálukú náà ń rò ó yàtọ̀ wá fún yàn kálukú tó wá ń rò wípé nígbà tí sẹ́rí àwọn nǹkan kan bẹ tó pé àwa gan fúnra ara wa tá à ń bẹ lórí social media èèmọ̀ tá à ń han ara wa ò kéré torí pé ọ̀pọ̀lọpọ̀ láti ìgbà tí kìíní ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ làwọn kan ti bẹ̀rẹ̀ sí ní gbé fídíò bí tí wọ́n ti pa àwọn bandit rẹ́rẹ́rẹ́ báyìí ṣùgbọ́n ní ọ̀rọ̀ tá a gbọ́ yìí kò sáré dájú pé tòótọ́ àwọn bandit yẹn ìní fídíò tí wọ́n fi hàn wá torókù tá à ń rí yẹn kì í ṣòkú 10 kì í ṣòkú 7 kì í ṣe 8 ó kọjá ayé tí wọ́n láwọn pa. Your Excellency sir Engineer Abiodun Ṣèyí Mákindé ẹ̀yin lèmi fẹ́ bá sọ̀rọ̀ tẹ́ ẹ bá dẹ̀ lè gbọ́ tẹ́ ẹ gbà yóò dòdòdò
ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ wọn, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ followers wọn, ẹ bá mi share fídíò yìí kó dọ́dọ̀ wọn. Ìmọ̀ràn tèmi fẹ́ gbà wọ́n, àkọ́kọ́ ni pé ṣé ẹ rí tí ò bá sí awuyewuye, torí ẹni tí bí ọba tẹ̀ tí ọba wọ́ ẹni abáwájú tó bá bá ṣe fún ni. Tí ò bá sí awuyewuye, tí ò sí wàhálà kankan láàrin àwọn àti ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, a dẹ̀ mọ̀ pé kò sí bí ò ṣe ní sí láàrin olóṣèlú, torí pé ńgbà àwọn ọ̀dọ́ sí ní same party, then ọmọ ọ̀dọ̀ náà láti fọgbọ́n sí gbogbo àwọn nǹkan tá à ń sá fún náà ní tí dàbí ẹni pé bóyá àwọn èèyàn rí wa bí pà ń lọ wájú à ń lọ ẹ̀yìn, because kò sí nínú pé tí nǹkan bá ṣẹlẹ̀, tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn bá ṣẹlẹ̀, tí èèyàn bá wá jàjà ṣẹ́gun lórí rẹ̀, ìtọ́kàn náà ni pé kán ṣèwádìí ibo lógun ti wá. Ṣùgbọ́n tí ò bá mọ̀tẹ̀dá, gbogbo ìwádìí yẹn ò ní mútùmọ̀ mẹ́wàá. Àwọn kan tí ẹ̀ ń rò pé bí èèyàn bá ṣe nǹkan fùjù náà kò ní kí ìṣẹ́kùlé. Kí ló dé tí wọ́n sáré tako gọ́vnà Ṣèyí Mákindé? Báwo ni ò bá ṣe dùn tó bá ṣe pé gbogbo ìgbà tá à ń gba gọ́vnà nímọ̀ràn pé ok ẹ fa lágbájá mọ́ra, gbogbo àwọn ọba aládé tẹ́ ẹ tanù, gbogbo àwọn ọba aládé tẹ́ ẹ ṣe tó yẹ kẹ́ ẹ ṣe pẹ̀lú wọn, tẹ́ ẹ ṣe ẹ̀tọ́ tó yẹ kẹ́ ẹ ṣe pẹ̀lú wọn. Mo tún gbọ́ fèfè kan nísìnyí pẹ̀lú bàbá wa Olúbàdàn, our excellency governor, pé tẹ́ ẹ bá ṣe gbogbo ètò yẹn, tẹ́ ẹ jọ fọwọ́sowọ́pọ̀, ó ṣeé ṣe kíjọba àpapọ̀ mọ́ bá yín dá sí kẹ́ ẹ fi win ní àwọn bandit yẹn. Tó bá ṣe pé ìgbìyànjú àwọn local vigilante, local security ìpínlẹ̀ Ọ̀yọ́ àtàwọn agbófinró ìpínlẹ̀ Ọ̀yọ́, tó bá ṣe pé gbìyànjú wọn ni wọ́n fi lọ rescue àwọn ọmọ yẹn tí wọ́n dẹ̀ ṣe kinní yẹn tó wà successful, mo nígbàgbọ́ wípé ẹnìkan ò ní takò yín pé kẹ́ ẹ mọ́ ṣèwádìí. Bẹ́ẹ̀ ni, kò sẹ́ni tó fẹ́ takò yín, torí kí ló láìfí inú kẹ́ ẹ ṣèwádìí. Ṣùgbọ́n ọ̀rọ̀ ìwádìí ó ti ń túmọ̀ sí nǹkan míì létí àwọn èèyàn kọ̀ọ̀kan. Èmi kàn fẹ́ gbà yín nímọ̀ràn, èyí tó ṣe pàtàkì náà ni pé kẹ́ ẹ padà síbi nǹkan tá à ń sọ. Gbogbo àwọn tí wọ́n jẹ́ ọba aládé nílẹ̀ Yorùbá, gbogbo àwọn tí wọ́n jẹ́ ọba aládé nípínlẹ̀ Ọ̀yọ́, ẹ wá ìrẹ́pọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìlú láti fi politics pín wọn sí méjì. Ọ̀pọ̀lọpọ̀ ìlú láti fi politics láti fi wọ́n ṣọ̀tá ara wọn látàrí wípé ká lè achieve aim wa. Olórí ọba ni yín o, torí pé abẹ́ yín gbogbo ọba wà, bàbá fẹ́ tanra wa jẹ lókù. Ẹ̀yin sì ní number 1 nípínlẹ̀ Ọ̀yọ́. Mo mọ̀ pé tẹ́ ẹ bá fẹ́ gbin ìfẹ́ yín sọ́kàn kálukú wọn, ẹ mọ̀nà tẹ́ ẹ lè gbà. Gbogbo tó bá sì jẹ́ tọ ọba aládé kọ̀ọ̀kan, ẹ má fi dùn ún. Ẹ ṣe ètò tó yẹ fáwọn orí adé, torí pé nínú ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ka kan ni wọ́n tó sì lóko tó lóògì tó sì ní kìmí. Pàápàá jùlọ bólóyè Sunday Igboho tí bá ń pọ́n Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lé, èyí òun ò pé kò lè ṣe dáadáa kankan fún yín tàbí kò lè ṣe dáadáa kankan fún ìpínlẹ̀ Ọ̀yọ́. Bó bá tiẹ̀ lọ tí ọ̀rọ̀ àwọn ẹni rescue, ẹ jẹ́ á yin ẹni tó mú fìlà tó filẹ̀ má jànàkú. Tẹ́lẹ̀dùmarè bá fúrú ẹni bẹ́ẹ̀ lẹ́ran pa, ó ṣeé ṣe kó pa jànàkú. Ẹ ṣètò tó yẹ láàrin ẹ̀yin àti bàbá wa Olúbàdàn, ẹ wá ìrẹ́pọ̀ tó yẹ láàrin ẹ̀yin àtàláàfin. Kò pọn dandan kó jẹ́ pé ẹni tó jí ọmọ náà ni ó lu ọmọ pa. Ẹ wá bá wa ṣe ètò ààbò sípínlẹ̀ Ọ̀yọ́. Ẹ ṣe ètò tó mọ́yán lórí láàrin àwọn ẹgbẹ́ onímọ́tò, torí pé ẹ̀yin náà ń gbèrò ibi gíga. Pàápàá jùlọ àwọn kan lẹ gbé dání tẹ́ ẹ rò pé ẹ fẹ́ ṣalátìlẹ́yìn fún wọn káwọn náà ò dépò kó lè bá jẹ́ 3 point kó. Àwọn nǹkan tẹ́yìn bá ṣe ni wọ́n ò fi ṣèdájọ́ lórí àwọn yẹn. Fáyọ̀sé sọ̀rọ̀ kan ọ̀pọ̀lọpọ̀ lórí ro wípé kí ló máa ń dé, kí ló máa ń ṣẹlẹ̀ tó jẹ́ pé táwọn gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n bá bẹ̀rẹ̀, kí ló dé tí wọn kì í sọ̀kalẹ̀ dáadáa. Mo dẹ̀ nígbàgbọ́ pé ẹ̀yin máa sọ̀kalẹ̀ dáadáa, Ọlọ́run ó sì jẹ́ sọ̀kalẹ̀ dáadáa. Níjọ́ tí mo rí ọ̀rọ̀ yẹn mo dáhùn, mo ní ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú, àwọn tí wọ́n bá fi ṣalátìlẹ́yìn tí wọ́n fi dépò, wọ́n máa padà sọ wọ́n dọ̀tá ni. Bẹ́ẹ̀ dẹ̀ ni ẹ̀yin tẹ́ ẹ jọ mojú àti ṣoògùn, ẹ̀yin náà lẹ́lẹ́jọ́ àtìtù. Ṣé gbogbo àwọn tẹ́ ẹ jọ bẹ̀rẹ̀, ṣé gbogbo wọn lẹ́jọ́ parí? Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ fún bàbá wa ọlọ́pọ̀ èèyàn, bàbá dáadáa ni. Lọ́dọ̀ tèmi ni wọn mọ́ bomi o, bàbá dáadáa ni. Ọ̀pọ̀lọpọ̀ wà náà tá a lè tọ́ka síbẹ̀ tí wọ́n jágbá àgbà, ṣùgbọ́n mi fẹ́ kó jọ́rọ̀ òṣèlú. Wọ́n di pé ó ń praise lágbájá kò praise tàmọ̀dù. So, Your Excellency sir,
ẹ jẹ́ kí ìṣọ̀kan ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ jẹ́ kó jẹ yín lógún, torí pé ẹ wà nínú gómìnà tá a sì lè pé ó ṣe dáadáa. Bó tiẹ̀ jẹ́ pé inú dáadáa 100, 80 dáadáa Ìbàdàn ló wà, 20 làwọn zónù yòókù pín. Ọ̀yọ́ zónù, Ògbómọ̀ṣọ́ zónù, Ìbàràpá zónù, Òkè Ògùn zónù, 20 la pín. Ṣùgbọ́n tó àlùbáríkà lójú, bọ́lọ́run bá sáà bá kálukú fún àlùbáríkà sí wọn bá ń tọ́dọ̀ wẹ̀, alhamdulilayi. Ṣùgbọ́n kò mí ìpín gbà tí Ìbàdàn ti jẹ́ kápítà, òun náà ni gbogbo ọlá ló gbọ́dọ̀ wà ń bẹ̀. Àwọn kan ni wọ́n sì mọ̀ nígbà tí Ìbàdàn bá dá dúró tí ń jẹ́ Ìbàdàn state, ẹ̀ bá wàá mọ̀ fún Bàràpá ní nǹkan kan, ẹ̀ bá mọ̀ fún Olúyọ̀lé ní nǹkan kan, ṣùgbọ́n lásìkò tọ́lọ́run jọ so wá pọ̀ yìí, ètò tó bá yẹ kẹ́ ẹ ṣe fún wa ẹ jẹ́ ká ṣe é. Ẹ ṣe ètò tó bá mọ́yán lórí pẹ̀lú ìjọba àpapọ̀, ẹ bá wa ṣe ètò ààbò tó mọ́yán lórí. Gbogbo àwọn ẹnìkan ti dá mi lóhùn níjọ́ kan tí mo complain wípé irinṣẹ́ tí ń bẹ lọ́wọ́ àwọn Àmọ̀tẹ́kùn àti mọ́tò tí wọ́n gbé fún wọn kò sí èyí tó wúlò ńbẹ̀. Wọ́n ní ọwọ́ ìjọba àpapọ̀ ló wà, wípé tíjọba àpapọ̀ ò bá fọwọ́ sí wọn lè fún wọn ní irinṣẹ́ tó jù bá ń lọ. Bí wọn ò bá fún wọn náà, ṣé ẹ mọ̀ pé béèyàn bá sì mú nǹkan, bó bá ṣe pé gàgà ọwọ́ kan iná lèèyàn bá mú lọ́wọ́ tí ò mọ lò wájú tí ò mọ lò ẹ̀yìn, òun náà lè pẹ̀fọn. Wàhálà ni ó pọ̀, wàhálà ni ó pọ̀. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ìwọ̀nba tó kù yìí, ẹ mọ́ fi àwa mẹ̀kúnnù, ẹ mọ́ fi wá ṣòṣèlú, ẹ mọ́ fẹ̀mí wa tá kátìnkátì. Pàápàá jùlọ ìmọ̀ràn ni o, ìmọ̀ràn yẹn wà láàrin ẹ̀yin àti federal government. Àwọn suspect tí wọ́n mú látàrí ìrìn àjò yẹn, ẹ tọpinpin wọn o, ẹ ṣiṣẹ́ lórí wọn. Bó tilẹ̀ jẹ́ pé níjọ́ tí wọ́n ti ṣiṣẹ́ oríire local government, wàláì ni mo ti ń tẹnu mọ́ pé ọ̀rọ̀ politics ni, pé politics ni, mi kàn lè sọ pàtó pé bí báyìí ló ti wá. Wọ́n dẹ̀ ní ọ̀rọ̀ àṣèrè yẹn ní máa yàtọ̀, ọ̀rọ̀ ọlọ́gbọ́n máa ń papọ̀. Nínú tọ́pọ̀lọpọ̀ náà sí, kódà nínú tó lóye Ìbáyọ̀ sísọ ọ̀sọ̀rọ̀ politics mẹ́ pé géèmù kí sì ní jẹ́ géèmù, politics ni, politics ni. Ṣùgbọ́n bóun ni wọ́n ó ṣe yàgbàdo lóko táwọn gbàbejì létí ńlé. Ẹ̀yin lẹjọ́ ń jòṣèlú, ẹ̀yin lẹ mọ tẹjọ́ rí bẹ́ẹ̀. Ẹ má hàn mẹ̀kúnnù léèmọ̀, ẹ má hàn mẹ̀kúnnù, ẹ má hàn wá léèmọ̀. Àwọn ẹ̀mí tó bá pé géèmù náà ni, iná làwọn ẹ̀mí kan bá lọ. Tó bá pé géèmù náà ni, iná làwọn aláìṣẹ̀ bá lọ. Àwọn tí wọ́n tó fẹ́ gbà wọ́n lẹ̀, ẹ wo iye ẹ̀mí tó tún sọnù. Ẹ wá má jẹ́ ká relax, torí mo rí ní bóyá nìkan bí inú May tí kéèsì yẹn ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀. Ó dà pé May náà ni tí kéèsì yẹn ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀. Olóyè Sunday Ìgbòho wọ́n sọ sínú ọ̀rọ̀ wọn kan páwọn ráìtì lẹ́tà sí state government pé kán àwọn ọmọ èrò ẹkùn kan permit àwọn méjì àwọn fẹ́ fún gbogbo ibi tí government school bá wà. Mi ìdẹ̀rù pé wọ́n béèrè owó lọ́wọ́ wa. Ó lè má yá wa tó yín torí pé ẹ̀yin lẹ wà government. Ṣùgbọ́n mo nígbàgbọ́ pé tí ìrẹ́pọ̀ bá wà, táwọn àgbààgbà bá pera wọn jọ, ṣebí ìjókòó kan ni bàbá wa Olúbàdàn jókòó àtàwọn bàbá wa Olúgbọ́n pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n fi fún olóyè Sunday Igboho ní freedom. Tọ́rọ̀ ó bá dáa, ọ̀rọ̀ ní ọ̀tẹ́lẹ̀, tọ́rọ̀ ó bá tún bàjẹ́, ọ̀rọ̀ náà láàsọ. So your excellency, mo rọ̀ yín, torí tí eégún bá rántí pé òun padà dèèyàn, ìwọ̀nba ló gbọ́dọ̀ rorò mọ́ lábẹ́ aṣọ. Àárín àwọn lọ́balọ́ba ẹ ṣàtúnṣe tó yẹ ń bẹ̀. Ọlọ́run ó kún yín, Ọlọ́run ó ṣàánú yín, ẹ gúnlẹ̀ ayọ̀. Mo gbàládùra fún yín torí pé gbogbo tí bá ń jẹ́ gíga láyé, èmi kì í gbàdúrà kó wálẹ̀. Kò sọ̀rọ̀ much tèmi lè sọ fún ìjọba àpapọ̀, federal government, torí pé wọ́n gbóríyìn fún wọn lórí pé kódà ẹ wò òun ètò máa ń dán tó lè gbé fún wọn. Gbogbo ọmọ ológun pátápátá àtàwọn DSS àtàwọn ọ̀tẹlẹ̀múyẹ́ abẹ́nú tí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí tẹ́nì yẹn sọ wípé torí fámìlì wọn tí wọ́n hù ni wọ́n fi release àwọn. So ó dẹ̀ normal, buwa dẹ̀ ń tẹ̀lé ìkíní yẹn ṣe ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n tá a bá ń sọ pé òṣèlú ni, òṣèlú bó ni òṣèlú yẹn ti wá? Sóṣèlú state ni àbóṣèlú federal, àbóṣèlú state láàrin state. So gẹ́gẹ́ bí ẹ̀bẹ̀ tí mò ń bẹ̀, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, federal government, Ọlọ́run ó kún yín o. Ẹ bá wa ṣe ètò ààbò tó mọ́yán lórí o. Tẹ́ ẹ bá ń wò wípé gbogbo ìgbésẹ̀ tẹ́ fẹ́ gbé tó lágbára, ó dìgbà tẹ́ ẹ bá di second term, àìsà ọlọ́mọdé àkútàn, ọlọ́mọdé Boko Haram hàn wà lé ìmọ̀tán o, ọlọ́mọdé bandit ó pa wá tán o. Tó